Ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Má gbà o, má jẹ́ kí wọ́n fi òyìnbó gba ògidì èdè lọ́wọ́ rẹ o. Ọ̀nà àti sọwádẹrú lẹ́ẹ̀kan sí i ni. Má jẹ́ wọ́n ti bi èdè torí àwọn ọmọ wa babẹ́. Láti oṣù kẹrin ọdún 2025, ẹ̀kọ́ èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ẹ wò ó, ẹ má ṣe yọnu, ìrọ̀rùn ló bá dé. Orí ayélujára láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Oh, sorry, you don't understand everything I just said, right? I mean, my Yorùbá online class starts in April 2025. Parents, enroll your children, young and old. It's time to speak our language. 100% virtual. Learn right from your comfort zone. And that's not all. Do you also want to learn the talking drum? We make it easy too. Call or chat with me on WhatsApp now. 0803 565 3839. Let's keep our language and culture alive. Sọ Yorùbá, kó o sì kọ́ ìlú. I choose drumming. Àyíké.